nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ́ ẹ fi ń wò wá àti tí tẹ́ ẹ fi ń wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alhamdulillahi Rabbil Alamin. والصلاة والسلام على إمام المرسلين والأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد أكي الله tí ó ṣe wá ní Muslim ẹ jẹ́ kí n clear ọ̀rọ̀ Muslim níbí torí pé tí bá ń ṣe kútúbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé kí ló dé tí mò ń sọ pé Ọlọ́run tó ṣe wá ní Muslim ẹlòmíì gbà pé ní òyìnbó ni Muslim yẹn pé kí n má máa sọ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n mo wá sọ fẹ́ nìkan tó súnmọ́ mi pé Muslim kì í ṣèdè Yorùbá èdè Lárúbáwá ni àwọn òyìnbó kan kọ́ ní Muslim ní Lárúbáwá gan ló ní ṣùgbọ́n tó bá ṣe pé ń tá a gbọ́yé nìyẹn a lè máa yí dà ṣùgbọ́n ká sọ kọ́lọ̀ tó ṣe wá ní Muslim kò láburú kankan. atọ́rọ̀ àsàlátù fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam mo kí àfa wa àgbà lórí ìkàlẹ̀ bàbá wa Fadilatu Sheikh Imran Abdulmajid Eleha pẹ̀lú àgbékalẹ̀ ètò dáadáa yìí an international conference of international standard wọ́n máa ń pe conference mi ní international ṣùgbọ́n gbàtẹ́ ẹ bá débẹ̀ ẹ rí i pé kò tó local níbi ká pè ní international ṣùgbọ́n bá a bá débì lẹ́ni tí ó bá lóye á mọ̀ wípé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé láti ní aṣojú kọ̀ọ̀kan tó wá láti bẹ̀ bá a bá sọ pé ayé ní bẹ́ẹ̀ bí àjàyò pa ta ló wá kó gbogbo ayé jọ sí Nàìjíríà ọwọ́ Imran Eleha ẹ̀yìn ni ọlọ́kùnrin máa ń ṣàbẹ̀wá dúró tì í. bá a bá sọ wípé àríwé eléyìí rí nìkan ẹlòmíì tó lè sọ di wàhálà tí ó tún máa fà á ṣùgbọ́n ẹni tá a lè sọ ni wípé irú eléyìí tá a rí bì kò wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ bí èyí tó bá wá jọ ẹ fi gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn káwọn lórí bẹ́ẹ̀ àtúnṣe ìwọ̀n púpọ̀ ọlọ́run máa ń ṣàbáwá dúró tì í ọlọ́run tó ti ṣe dáadáa fún un. ṣe rí ní ilẹ̀ Yorùbá wa tá a wà yìí gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ìmáàmù tó wà nílẹ̀ Yorùbá ẹni tó dojúkọ àwa mùsùlùmí pọ̀ gan. mo ń wo ìdánilẹ́kọ̀ọ́ Professor Aláró lánàá mo ń wo online wọ́n wá sọ ọ̀rọ̀ kan wípé a máa ń lo ìrírí gbà míì láti fi mú fatuwa wá lónìí wọn gbà tí Yorùbá ti ta pọ́ńtọ́lọ́ ń wí tó jíṣẹ́ ẹ̀ wí torí pé ẹni tá à ń pè ní ìrírí Yorùbá sọ pé òun ni àgbà olóyìnbó ní in the University of Experience there is no graduate so torí ẹ̀ àwọn ìrírí yẹn téèyàn bá wà ń bẹ̀ ẹni tó wọ bàtà ló mọ ibi títí ń tà wọ́n. a ní iṣẹ́ ṣe gẹ́gẹ́ bí àfáà nílẹ̀ Yorùbá a ní iṣẹ́ ṣe tó pọ̀ gan. màá wájú iṣẹ́ ẹyọ kan fún wa tó lágbára gbogbo náà la mọ̀ ọ́ ṣùgbọ́n mo kàn tó fẹ́ pè wá lákìísí ẹ̀ ní ẹ bọ́pọ̀ nílẹ̀ Yorùbá gan gidi ni o. ṣùgbọ́n tó lágbára jù ń bẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà làwọn náà ń gbé ẹbọ lárugẹ ní òjì ọ̀tán níjọ́ táwọn àfáà bá kó oúnjẹ ẹbọ ẹ̀rí pẹ̀lẹ́ Yorùbá ń lọ́la fíà. ẹlẹ́ẹ̀kejì ṣe rí gbogbo àwọn fatuwa táwọn èèyàn máa ń mú wá tí wọ́n fi ń da ìlú wọn yẹn nǹkan ẹyọ kan ni mo kàn fẹ́ pè wá lákèésí lórí ẹ̀ ṣe rí gbogbo àwọn àfáà tá a nílé kéwú àwọn àfáà tá a nǹkan máa ń kéwú gbogbo wa pátá ẹja máa sọ fáwọn ọmọ ilé kéwú wa lóòrèkóòrè wípé kí wọ́n mọ ibi tí àwọn mọ nígbà tí wọ́n bá fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn
ó dàbí ìgbà tó ṣe bá wà tá à ń kọ́ wọn kéwú gan là ń gbó wọn láyà pé ẹ sọ̀rọ̀ ẹ ti dàfà ẹ ti mọ kéwú kò jẹ́ káwọn ènìyàn gan mọ ibi táwọn mọ ní kálukú fẹ́ lanu tó ń sọ tó wù sòtórí ẹ̀ bá a ṣe ń kọ́ wọn kéwú ní kẹ́ ẹ jẹ́ ká máa sọ ibi tí ìmọ̀ wọn tó mọ ká máa sọ fún wọn ká máa rú ọ̀rọ̀ tí wọ́n lè dá sí ká máa tí wọ́n lè dá sí lẹ́lòmíì bá kéwú tán gbogbo tó yẹ kó máa kọ́ mọ kò ju kó lọ kọ́ mọ primary school lọ kò sì gbọ́dọ̀ ṣe fatuwa fẹ́ nìkan kan àfàmọ́mọ́ kíláàsì yẹn lẹ́lòmíì bá kẹ́kọ̀ọ́ níbi kan kò gbọ́dọ̀ kọ́ mọ́jọ kan jọmọ secondary school lọ gbogbo fatuwa tó sì fẹ́ sọ láyé kò gbọ́dọ̀ jọmọ kíláàsì yẹn lọ ṣẹ́rí tá a bá ń ṣe bẹ́ẹ̀ á rí wípé àwùjọ wọn lálàáfíà ẹlẹ́kẹ̀ẹ́ta ṣẹ́rí gbogbo àwọn àfáàtà nílé kéwú pátá bàbá ti ní kọ́ mọ kéwú àkàn ń sọ̀rọ̀ tí ò dá ẹjẹ́ á máa pè wọ́n pé wá ń bí àmọ́bọ̀ kọ́lé kéwú wa jẹ́ mọ́bọ̀ olùkọ́ kọ́lé kéwú wa jẹ́ mọ́bọ̀ kọ́lé kéwú wa jẹ́ tí gbogbo àwọn mùdírù àwọn mùhásísù tí kálukú bá ń sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ kéwú wọn ẹ rí i pé yọ lálàáfíà ṣùgbọ́n kí ọmọ kéwú kan sọ kiri kan kọ́ mọ́ sáàfà rẹ̀ tí ó sọ fún pé àìwí bẹ́ẹ̀ kò sígbà tí bàjẹ́ yẹn tí ò ní máa tán lọ torí ẹ̀ wá wá ṣẹ́ẹ̀kì náà nílẹ̀ àwọn bá tó dijọ́ míì bẹ́ẹ̀ bá ṣe conference yìí àwọn mùdírù lé kéwú ẹ kó wọn jọ àwọn mùdírù lé kéwú tí wọ́n dá lé kéwú lẹ̀ ẹ kó wọn jọ torí pé kò sí ọmọ kéwú kan tí ò láàfà lọ́pọ̀lọpọ̀ gbà sí ní ọmọ kéwú máa ń sábà gbọ́ràn sí àfẹ́ lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà torí ẹ̀ pé àgbọ́yé bá fi dọ́dọ̀ àwọn mùdírù lé kéwú ẹ rí i pé àgbọ́yé ó dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọmọ kéwú àwùjọ sì lálàáfíà kó tó di pé mo lọ jókòó mo fẹ́ fi ẹnu sí àwọn tí wọ́n ń sọ pé nílẹ̀ Yorùbá abùkátà sí sharia court nílẹ̀ Yorùbá abùkátà sí pọ̀ gan ẹ bá wò wọn wàhálà tó wà nílẹ̀ Yorùbá yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam tó bá ṣe yí pé kóòtù sharia wà níbi tí àwọn èèyàn ti lè ṣe nǹkan tá a gbé lọ ọbẹ̀ tí wọ́n dájú ẹ̀sìn fún nílànà ẹ̀sìn a rí pọ̀pọ̀lọpọ̀ fìtínà tá à ń níyì náà à ní sòtórí ẹ̀ à ń pe ìjọba à ń bẹ̀ wọ́n ṣe aláwọn eléyìí tá a ní àwọn private sharia panel àwọn lájìnà sharia tá a ní káàkiri kò lágbára kò ní okun tó lè fi ṣe nǹkan ẹni abápè tó bá wù ní ọgbà bí ọgbà wa kò sí ní tá a ṣe fún ṣùgbọ́n à ń fẹ́ kí ìjọba empower sharia dáadáa tó fi jẹ́ pé nílẹ̀ Yorùbá àwa náà ní sharia court of appeal gẹ́gẹ́ bí wọ́n ṣe lé lókè ọ̀yà bó bá rí bẹ́ẹ̀ àwùjọ ẹ̀sìn àtàwùjọ wọn lọ́la bá kíjọba sì lọ mọ̀ pé kẹ́rù mọ́ bá àwọn tí wọ́n bá ń gbọ́ ṣẹ̀ríà torí pẹ́tẹ́rì bá ti gbọ́ ṣẹ̀ríà òfin tó mọ̀ sí lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ òfin tó dáa ni tó lè mú kí ayé rọrùn ọlọ́mọba lè kíra mọ́ṣẹ́ ìdúró tiwa. ní ìparí mo recognize specially mufti Ògbómọ̀ṣọ́ mo kí wé pọ̀ ọlọ́run ṣàánú àwa l'Ógbómọ̀ṣọ́ gan ọlọ́run ní mufti tó dáa fún wa Dr. Muhyiddin Salahuddin Ibrahim onífìtílà ọlọ́run ṣàbàbí dúró tì ó rẹ̀ kí the deputy governor of Lagos State tí wọ́n wá pọ́n wa lé lórí ìjókòó yìí wọ́n pọ́n lọ́n lé lára àfáà wa àgbà ká tó pèèyàn láàfáà wa àgbà á gbèwò dáadáa ṣó tá àfáà ẹ̀yin náà ò ṣe mìíràn nílẹ̀ àfáà wa yìí tá àfáà ni wọ́n tá àfáà wọ́n tá àfáà wọ́n bá fi gbé àwọn àfáà àgbààgbà oríṣiríṣi ìlú wá tó sì jókòó tí wọ́n jọ jókòó ètòkù ní ká sọ pé ní ilé ẹgbẹ́ tí wá ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwa gbà fún yín láàfáà ọlọ́run sì ní ilé ọ̀pá ní ọlọ́run máa ṣàbọ̀wá dúró tì á kí deputy governor púpọ̀ lẹ́yìn náà mo kí deputy minister láti Saudi Arabia táwọn náà tí wọ́n wà ní ìparí pátápátá mo kí àfa àwọn oníyàwó mẹ́ta wọ́n dẹ̀ kí gbogbo àwọn jọmọ́ ọ̀dà bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatuh.